bí èlò lọ́rọ̀ fẹ̀rẹ̀ tí bí lórí ni. Iná mi ṣe fẹ́ kí káwọn kàṣẹ nínú ọpọlọ ìbá mi alájà bá a ṣe àbàṣe ọmọ ìwé káàkiri àárẹ̀ náà. Lóko ọwọ́ àwọn ọba tó bọ ní orí aláàfin ọ̀dọ́ ọba àkàtó. Ọba mi àtúntà àtúntò bẹ̀rù bí ọba lánàá ọba lónìí ọba títí ọjọ́ ayé gbogbo. Ọba tí ń bẹ kí gbogbo ẹ̀dá àlàyé tó mọ̀ bí ọba tó mọ̀ bẹ́ẹ̀ gbà tó yìí sí ìgbàgbọ́ náà. Àmì ìdúpẹ́ o, àdúgbàgbẹ́ òpin. Ọpẹ́ wọ ọ̀sìn lópin ìdí abánú tí ọlọ́run ẹlẹ́gbọ̀n ìdí yọ̀ǹda bàbá wa. Gbogbo ara kìkì àgbègbè rárẹ̀. Òjì fi dára àmì pàdé nípa àyà. Gbogbo ibi ní wọ́pọ̀ pé wọ́n wérí. Kò sí ewé tó lè kọ̀rẹ̀ ní tibẹ̀ lábàtà bí ewé ọ̀gẹ̀dẹ̀. Tó bá kọ́ nípa ọ̀pẹ ìwé ìtàkejì. Tó bá di ká sọ̀rọ̀ àgbègbè rárẹ̀ káyọ̀ kò mú ọ̀gbun rẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀lú ọ̀tọ̀ọ̀tọ̀lú. Ọ̀tọ̀ ní tí bàbá mi àkànmú ọ̀gbun ọmọ àdúgbò. Ọ̀tọ̀ ní tí mímọ̀ àwọn tí bàbá wa lọ́ba tìlú ọ̀fà. Dr. Sheikh Mudin Salman Ozure. Kékeré inú wọn ìmáàmù ni, àgbà inú wọn ìmáàmù ni. Àgbékalẹ̀ gbangba níbi tí ọlọ́yin náà ní tòmátì bí wọn ní tí o bá wọn ṣùgbà. Èmi ń ṣe lágbàá mi pé. Síkábíyèsí ọba Muftahu Muhammed Badamasi Olóyèdé Òkìkíọlá Ajagungbadé Èṣùwà Èkejì Ọlọ́fà àti ìlú Ọ̀fà àti gbogbo àwọn ènìyàn ìlú Ọ̀fà. Alhaji Taofeek Abdulfẹ́ Bello. Búra mo sì jẹ́jẹ́ wípé àkọ́kọ́ èmi yóò máa jẹ́ olódodo. Èmi yóò máa ṣe ojúṣe mi. Sí kábíyèsí. Ọba Muftahu. Muhammed Badamasi. Olóyèdé. Òkìkíọlá. Ajagungbadé kìíní. Èṣùwà Èkejì. Ọlọ́fà àti ìlú Ọ̀fà. Àti gbogbo àwọn ènìyàn ìlú Ọ̀fà. Ẹlẹ́ẹ̀kejì. Èmi yóò máa lọ́wọ́ nínú gbogbo. Àwọn ohun ìṣẹ̀dálẹ̀. Àti àṣà àdáyébá. Ìlú Ọ̀fà. Ní gbogbo ìgbà. Ẹlẹ́ẹ̀kẹta. Èmi yóò máa lọ́wọ́ sí ìlọsíwájú. Àti ìdàgbàsókè ìlú Ọ̀fà. Ní gbogbo ìgbà. Ẹlẹ́ẹ̀kẹrin. Èmi yóò sì máa jẹ́ olódodo. Sí òfin ìjọba. Orílẹ̀-èdè kí Olúwa ràn mí lọ́wọ́. Àmín. Ìbúra yìí. Tí ìyá wa Táyé Lolú ó ní àwọn náà ṣe àfihàn rẹ̀ yìí nígbà tí eégún ńlá ní kẹ́yìn balẹ̀ ìyá wa ní mẹ́tàlá yóò máa dá a sílẹ̀. Ipa tó bá tó kọ́ báyìí ní ṣe bá lẹ̀ gbọ́n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní ṣe bá lẹ̀ gbọ́n mi kọ̀ǹkọ̀ bẹ́ẹ̀ yóò bá kàǹkà tó gbòǹgbò. Kò ní pẹ̀lú òde èyí kí gbogbo àwọn tó fi làmì láta lóògbé ìsàlàyé wa pẹ́jú pẹ́sẹ̀. Afẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa Akétúndé Ayẹlẹ aláṣẹ àtòjáde iṣẹ́ ìjẹ́pẹ́ international. Ẹgbẹ́ mi ò tẹ́sẹ̀rẹ́ Abbas. Gbogbo àwọn gbajúgbajà artist tí wọ́n wà bí mò ń ṣe lẹ́gbẹ̀ẹ́ àfin ìkàgé ọmọ tẹ̀síwájú ọmọ gbẹ̀yìn. Mo rí ìyá mi Sherifat Ajílẹ̀yẹ bàbá àjọ sàràfàní ní 2000. وأكرمني مبعوث به رسل قد فتن